èrè olórin zazzu ó tún ti sọ̀rọ̀ tuntun o. Portable ti sọ̀rọ̀ tuntun. Ọ̀rọ̀ kí ló sọ? Ta ló sọ sí? Báwo ló ṣe sọ? Yorùbá ní kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́. Obìnrin ló tún fọmọ bí o. Ọ̀rọ̀ tí Portable sọ yìí ló tún ti dá wọ́ọ̀wọ́ọ̀ sílẹ̀ nígboro táwọn èèyàn tí wọ́n ti ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí rẹ̀. Kí wá ni Portable sọ? Gẹ́gẹ́ bí Portable bó ṣe kọ sí ojú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Facebook àti àwọn social media platform míì tó jẹ́ ti Portable. Gẹ́gẹ́ bó ṣe kọ ó ní but why my papa no go police station to cover me? He be a bad father. Ṣebí na him I dey give money to do all those house. Na him chop my money. If to say him don settle with them, I no go get problem with these people. Why my papa go dey run for police house wey be say na you I dey give money make you run am? All those house belong to my badmus family. Gẹ́gẹ́ bí Portable bó ṣe sọ nínú ohun tó kọ òun náà la mú wá fún yín yẹn. Ohun tí Portable ń gbìyànjú láti sọ òun náà ni wípé bàbá òun gan lèèyàn bí, bàbá òun gan la bá máa bú, bàbá òun gan ló dá gbogbo wàhálà yìí sóun lọ́rùn. Kí ló dé tí bàbá òun tí ò fi lọ bá wọn ọlọ́pàá láti lọ bá wọn sọ̀rọ̀, láti lọ rí wọn, láti lọ bó yanjú ọ̀rọ̀ ọ̀hún? Ṣebí bàbá òun yìí kan náà lòun máa ń kó gbogbo àwọn owó tí òun fi ń kọ́lé tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbẹ́sẹ̀ lé. Ṣebí bàbá òun náà ló máa ń kówó fún pé kó bò ń ṣe, tó jẹ́ pé bàbá òun gan tún máa ń kówó jẹ tóun bá sẹ̀ǹdì owó sí bàbá òun. Kí ló wá dé tí wàhálà fi délẹ̀, tọ́ràn fi délẹ̀, tí dààmú fi délẹ̀, tí bàbá òun tí ò fi lọ bó yanjú ọ̀rọ̀ ọ̀hún ní iléeṣẹ́ ọlọ́pàá? Ọ̀rọ̀ tí Portable sọ yìí òun náà ni ó ti wá ń fa wuyewuye láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé ọ̀rọ̀ Portable yìí mọ̀ tí ó mọ̀ wá le sí o. Àwọn kan ní kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́, níṣe ni ó tún fi ń bóbìnrin pé bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ Portable ṣe rí o. Lára àwọn tí wọ́n ti sọ̀rọ̀ lérí ohun tí Portable sọ yìí láti rí Idris Abdulkabir Gbọ́lágún tí wọ́n ní if this happen be true, then this boy called Portable deserve what is happening to him right now. Yes, I said he deserves it. Boldly calling out your father publicly in such accusation or whatever we can call this is not our ways in this part of the world. We are Africans. In fact, we are Nigerian. Ìwà ọmọ àlè ni Portable who on this. Riches or famous does not give you chance. Riches or famous does not give you chance to forget who you are. Please stop it. Ẹlòmíì Abdulrafiu Abdulmumin àwọn ní I think his father deserved this public disgrace. When this guy was doing rubbish and senseless on internet, this baba and senseless father were there looking but never said anything against him, and he did not want his son. Gẹ́gẹ́ bí Abdulrafi bí wọ́n ti sọ tiwọn nìyẹn. Akínadé Fọlọ́runṣọ́ àwọn ní Portable's brain needs to be reset. He gave his dad public disgrace. Ó lágbára o. Ayọ̀bámi Adéyínká Ìbùkún àwọn ní Mr. Ogbanesan
you still dey accuse your biological father. Ó ti tán o. Mashood Nurudeen Oye àwọn ní look at him now. Ṣe rí i pé ọmọ burúkú lọmọ yẹn. Friday Olúbùkúnmi àwọn ní very good of you. When you refuse to give your child a good home training, you face the consequences in the nearest future. Good for that man. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Friday ní tiwọn nìyẹn. Primate Olúkáyọ̀dé Adélùgbà àwọn ní remember you still need the help of your father, please talk less. Ọ̀rọ̀ rẹ ti pọ̀ jù. Gẹ́gẹ́ bí Primate Olúkáyọ̀dé ṣe sọ tiwọn nìyẹn. Ṣẹ́gun Ezekiel àwọn ní dragging your father inside mud is the highest insult any child can offer his or her parent in life. Kò bá dáa kó tètè kọ́gbọ́n. Ìyọ́nú Ọlọ́run àwọn ní orí ọmọ yìí ti yí o. Ṣé bó ṣe ń wọ́ bàbá rẹ̀ níta gbangba yìí dáa. Desmond Assis àwọn ní you and your father are senseless people in this life. Ọmọ Sàní kókó báyà rẹ̀ ṣe ti rí. David Ọlámíjù àwọn ní you must be very stupid. Was your father the one who sent you misbehaving all the country, insulting people that are ahead of you, even people who made you what you are? You insulted them. You have just started. Expect you come out to remedy all your errors against all insulted person. Mansurat Yekil àwọn ní before ńkọ́ like father like son. When you talk to people anyhow, your father cannot call your attention. Then instead of that, you and your father were dancing like lunatic. Ntọ́yẹ náà nìyẹn. Smart boy àwọn ní how can your father cover up for you when you have been served a letter of notification for illegal construction of your bar? Ntójú wá lójú rí o. Gẹ́gẹ́ bí ẹnìyẹn ṣe sọ tiwọn nìyẹn. Ṣé wàá rí i wípé ọ̀rọ̀ Portable yìí ti kọjá ojú lásán? Àbí kí la lè pé ń ṣe Portable gan-an? Ṣé nǹkan tí Portable mu àbí nǹkan tó ń jẹ ni? Àbí ọlá owó yìí náà ni ó rúbu Portable lójú bẹ́ẹ̀? Àbí n tí Portable gbé jẹ, n tó ń lò tó fi ń ṣe nǹkan ìṣúra, ṣé la lè sọ pé repercussion, ṣé la sọ wípé ó ń ṣẹlẹ̀ sí Portable yìí ni látàrí àwọn nǹkan tó ti jẹ, tó ti lò, tó ti gbé wọ̀, tó ti fi wẹ̀, àbí bò ni ká ti pè é? Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa. Èyí tó sọ nípa bàbá rẹ̀ yìí ó tún lágbára o. Kí lè èrò tiyín? Kí ni ìwòye tiyín? Láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé o, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ ohun tí Portable tuntun tó tún sọ.